ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Ẹ lọ jàre kí ló ń ṣe ta ló ní mọ́tò ta ní mọ́tò. Saamu. Fúnkẹ́ bọ́lẹ̀ Fúnkẹ́. Mo dáràn torí Ọlọ́run èmi ní Fúnkẹ́ ò lè bọ́lẹ̀ kò kí lóní Saamu. No, ayé ìtì burst náà ayé ìtì cast no kò sí nǹkan kan mọ́ rárá irú àwọn ọmọ pínpín mo bóyá drive kọjá lẹ́gbẹ̀ẹ́ mi Saamu kò tí ẹ lè bọ́lẹ̀ kò tí ẹ sọ pé òun fẹ́ kí mi. Okay, we are in 2000 AD after the death of Jesus Christ. Wọ́n ti lóríṣiríṣi nǹkan kan ló máa ṣẹlẹ̀ tí bíbọ̀ Jésù bá bọ̀. Irú ọmọ yìí ṣó yẹ kó mọ mọ́tò wà dépò tó máa fi ní mọ́tò tó ń wà káàkiri. Òun kọ́ ló máa ní mọ́tò yìí. Eléyìí Fúnkẹ́. Mo dáràn. Ẹjẹ́ máa dáhùn láàmú, á máa dáhùn láàmú káàkiri ládùúgbò. Bó bá ṣe wù yín lẹ́sẹ̀ ń pè mí eléyà pè mí kí wọ́n bá ń wádìí tó máa roko eléyà pè mí kí wọ́n tó máa bọ̀ ń wa mọ́tò kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan náà bẹ́ẹ̀ ṣe níṣẹ́ mo ṣe níṣẹ́ o èmi náà níṣẹ́ tí mò ń ṣe o èwo ni ká máa fi profession ara wa ká máa fi affect ara wa ná I have my own profession I have my own job torí pé ẹ̀ ń wá ṣọ́ọ̀bù lẹ́sẹ̀ ń wá mi káàkiri pé kí n wá síbí mo kọ́ ṣọ́ọ̀bù sádùúgbò ni what's that. Bọ́dà Saamu ẹ má bínú mo mọ̀ pé níṣẹ́ mo mọ̀ ẹ dẹ̀ mọ̀ pé ṣọ́ọ̀bù tá a bá gbà látọ̀dọ̀ yín ó wà reliable kò ní sí wàhálà landlord kò dẹ̀ ní sí wàhálà kẹ́tìkà torí ẹni mo ṣe ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá mi wá ṣọ́ọ̀bù tó bá dẹ̀ tóbi gan ni mo fẹ́ ẹ jọ̀ọ́. ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹrú ikú medium lẹ̀ ń wá kiri kó bá yín ṣe nǹkan. Bọ́dà Saamu ẹ má bínú. ẹ̀yin fúnra yín mọ̀ kí mo níṣẹ́. mo mọ̀ pé ẹ níṣẹ́ Bọ́dà Saamu. ẹ mọ̀ kí mo níṣẹ́ tèmi. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ẹ níṣẹ́ tí yín lọ́wọ́. ẹlòmíà kú àbòsí àbákú ni ẹlòmíà dẹ́ kù àbòsí ẹ̀ oyin màmá dúró dójọ́ lọ́jọ́ ìdájọ́ kò sí wàhálà tí n bá ti rí ṣọ́ọ̀bù tó tóbi bí irú eléyìí tẹ́ fẹ́ I will get back to you màá kàn sí yín o ohun tí mo lè sọ nìyẹn ṣọ́ọ̀bù tó bá tó kò bọ́ mọ mọ́tò yìí. àlejò ńlá ọkọ mi ọmọ mi ni. ẹni tó ń rùn yín. ọmọ mi ni. ẹ máa wọlé ọkọ mi olówó orí mi mo rí ẹ mo rówó mo rọmọ. ọkọ mi báwo ni o ṣe sórí tó bá gẹṣin nínú mi ó lè kọsẹ̀ o bó bá ṣe ń lù báyìí á máa dún fún ẹ bó bá ṣe ń tọwọ́ bàpò báyìí wàá máa rówó mu jáde ni o ní jáàmù láyé tó wáyìí ẹ̀yin ọkọ mi ẹ ṣe ẹ kú tọ́jú mi Bọ́dà Saamu ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ mi. àbúrí ẹ̀ ò pé ìyá dàpọ̀ ṣé wọ́n lọ bí Fúnkẹ́ ni. Fúnkẹ́ kékeré ọjọ́ yẹn náà rèé Bọ́dà Saamu. ọjọ́ wo ni kí ni ṣebí dàpọ̀ nìkan làwọn àròpọ̀ bí ṣebí ya yín ló máa bẹ́ẹ̀ tọ́mọ. lélẹ́yìí níwọ̀ tí mo rí ní block D tí mò ń kí tó kàn lọ yọjú ní mọ́tò tó sọ báyìí pé Bọ́dà Saamu èmi ni wọ́n sílẹ̀kùn ló lè bọ́lẹ̀ kó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kó wá kí. Bọ́dà Saamu wọ́n ń kánjú ni kó dẹ̀ má dàbí pé mi ò kí mo ti ṣe sáré bọ́lẹ̀ tí mo ṣe Bọ́dà Saamu ṣé bẹ́ẹ̀ rí mi. ìwọ bọ́lẹ̀ mo sílẹ̀kùn ẹgbẹ́ kan. Bọ́dà Saamu ẹ má bínú ẹ jọ̀ọ́ Bọ́dà Saamu ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọmọ mi. ẹ fara balẹ̀ kí ló ṣe fún yín. Bọ́dà Saamu tí n bá sọ nǹkan tó mọ̀ yìí ṣe fún mi 1 million naira mo gbọ́ gbàgán lórí fóònù mi ni. 1 million naira. bẹ́ẹ̀ ni 1 million naira ló fún mi. iṣẹ́ kí ló ń ṣe. Bọ́dà Saamu ẹ fi yẹn lẹ̀ ayé ìsìn wọn béèrè lọ́wọ́ ọmọ pé irúṣẹ́ wo ló ń ṣe. bẹ́ẹ̀ ni. ó dà kò sí wàhálà àjẹmọ́ àtó ẹyẹ ni o ti fún yẹ ní 1 million ó yá bá mu 500 tèmi dà. Bọ́dà Saamu 500,000. níwọ pín ní sí tó jẹ́ pọ́dọ̀ ìyá àgbà kan báyìí ló gbé nígbà tí mo yìí ń gbàjọ́ tó yìí máa ń wọ̀ṣin mi òun wọ̀ṣin mi tó ìwà lọ́mọdún méjì ìmọ̀ máa béèrè 500,000 lọ́wọ́ ẹ̀ tí tọ́lọ́ dẹ̀ ti bùkún ẹ. Mọ̀kàn tó ṣẹlẹ̀ ni pé èmi ò mọ̀ pa 500,000
nǹkan tí mo bá ní màá fún yín ẹ máa gbà bẹ́ẹ̀ mi wà mọ́ mi ẹ wo mo ń travel weekend mo wá ní kó má dàbí pé mi ò wá sọ fún yín àbí mi ìdágbére ló jẹ́ kí n wá sọ pé kí n wá sọ fún yín sìn. wàá máa lọrí wàá máa bọ̀rí o ní jam lágbára Ọlọ́run. ẹ̀dá ò máa làárọ̀ pin àwọn ọmọ kéékèèké tí pátá máa ń lọ́mọ̀ǹdì gbà yẹn. Saamu. àwọn ọmọ kéékèèké tí pátá. kéré kò sí wàhálà mi ìmọ̀ iye tó wà ńbẹ̀ o ti kó bá yẹ o. eléyìí náà pọ̀ o ti kó bá yẹ o. ẹ̀yin ọkọ mi láyọ̀ o. kò sí wàhálà Ọlọ́run máa díẹ̀ díẹ̀ o o ṣe ọkọ mi á da fún ẹ. ayé ìsìn kan náà ń o béèrè ṣe pé ọkọ mi. ayé ìsìn kan náà ń béèrè pé iṣẹ́ kí ló máa ń ṣe. bọ́dà Saamu èwo ẹ fi yẹn lẹ̀ bọ́dà Saamu Olúwa ṣeun ẹ fi yẹn lẹ̀. tí bá ti rí ṣọ́ọ̀bù gidi máa sọ. ẹ ṣe bọ́dà Saamu ẹ ṣe. àbórí ọlọ́kadà yìí burú ni kẹ̀. ṣé mi lọ ọlọ́kadà yìí ìṣẹ́jú sí pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó ń sí díùsì. ṣé rí púpọ̀ nínú àwọn ọlọ́kadà irú eléyìí orí ẹ̀ ti bàjẹ́ o. ó ń ṣẹ́jú sí mi kí ni ìtumọ̀ yẹn náà ń fún mi ní sáìn. gé ọlọ́kadà. ṣé mi ò mójú bọ̀bọ̀ ìṣá ó dà pé mo ti rí bọ̀bọ̀ yìí. ó yẹ bọ́lẹ̀ náà ń sọ fún yín. ọ̀gá Funky ó mi lè pé ìfẹ́ ló fẹ́ drop wá sí lóòótọ́. of course mo sọ fún yín pé mò ń jáde náà. wo babe ó ti sọ́nà tẹ́lẹ̀ bó máa já wa ń bì wo jẹ́ àgbàdì bẹ́ẹ̀ sẹ́ni tàfi máa jáde a máa rí mọ́tò mi. sórí bó ṣe ga ẹ ló ṣe lọ́pọlọ Ọlọ́run ṣé mo sọ fún yín pé mò ń jáde tẹ́lẹ̀ tí wọ́n tún wá sọ pé ṣé ìbànú máa já wa sí ni. so wí pé mi ò lọ́pọlọ nìyẹn. bí o lọ́pọlọ kò ṣe nǹkan tí mò ń sọ nìyẹn. ọ̀rẹ́ jẹ́ àmà. okay see you guys later. Yeah, bye. Honorable bàbá o tuwali ńlá Malonze. lókè tuwali sà bàbá o. Oh, very good. Oya jáde. Jáde síbi. mi ní ṣe bẹ́ẹ̀ mo má bínú sí mi torí Ọlọ́run jọ Ọlọ́run fún mi. So ìwọ lè máa fọlọ́run bẹ̀ mí ìwọ ọmọ Ọlọ́run ládùúgbò gbogbo bí mo ṣe bẹ̀ẹ́ tó so ìwọ ọmọ Ọlọ́run ó mọ̀ mí ni ó dẹ̀ wá dùn mí ní wípé o ò ní gbé ilé ayé mọ irú èèyàn tí mo jẹ́ tó bá di ọjọ́ mi o ò ní bá mi dán irú ẹ̀wò mọ́. ayé mi ti bàjẹ́ o Fúnkẹ́ ó ti gba Fúnkẹ́ o Fúnkẹ́ tó ṣe fún mi 1 million naira ẹgbàá mi o. Take it easy.
take it easy. Mo mọ̀ káwọn ọlọ́pàá ti ń ṣe investigation lórí ẹ̀. Ìjọ. Ẹ dúró, ọlọ́pàá ti ń ṣe kìíní. Dígbàwó gọ́sẹ̀, dígbàwó ẹ wo. Irú nǹkan báyọ̀ lè ṣẹlẹ̀ nínú community kan máa rò pé wọ́n dẹ̀ máa jẹ lọ báyẹn. ọmọ ní kí n ní sùúrù náà ni Ọlọ́run nìkan ló lè tù yín ní ìṣẹ́gun. Fúnkẹ́! Ìwọ ló sọ pé kábíyà wá ṣọ́ọ̀bù. A jẹ wá síbi àpẹ́. Ẹ wọ́n lọ ṣíkọ́ bọ́dá Sàámú. Ẹ ṣe ọmọkàn tó jẹ́ kó pariwo òṣì ni. Ṣé ọmọkàn tó tẹ̀lé mi báyìí ni? Ẹ kàn pariwo wèrè lẹ́nu. Ta ló sọ̀rọ̀? Ta ló sọ̀rọ̀ sí mi sìn? Bọ́dá Sàámú, Fúnkẹ́ ti kú o. Fúnkẹ́ tàjọ dúró síta lánàá, wọ́n ti pa Fúnkẹ́. Fúnkẹ́ kúkẹ́, kí ló pa Fúnkẹ́? Ikú ni. Irú ikú wo? Ikú ènìyàn. Ẹbí ìgbà. Ikú ènìyàn wọ́n jẹ. Kí ló ṣẹlẹ̀? Inú uncompleted building kan lọ pa sí. Uncompleted building wọ́n pa síbẹ̀. Ó dárò. Jésù. Jeez. Fúnkẹ́! Ìyá Fúnkẹ́, wọ́n ní no computer building náà pa sí. Fúnkẹ́ kọ́lé pamọ́ síbi kan ni. May God deliver you. Amen. Pathetic. Emotional. This is agony. Bitromesica. Cynthia. This is touching. Abiyamọ ni mí. Mo ti bímọ gbọmọ. Ẹjọ́. Mo fẹ́ forí sóògiri ni o. Abiyamọ ni mí. Ire ni mo fẹ́, ire ayọ̀ wọlé wá. Ire ni mo fẹ́ o. Ire ni mo wá. Ire ni mo fẹ́, ire ayọ̀ wọlé wá. Ṣé kiri ayọ̀ wọlé wá ni àbí kiri ayọ̀ máa bá wa gbé? Ẹgbẹ́ ní burúkú sẹ́hùn. Ìwọ ni bàbá kan tẹ́lẹ̀. Abájọ fi àṣà mú sọ, òun kò fẹ́ ká bá ṣe àṣà lé ká má lọ nugbó. Ṣé wẹ́rẹ́ ń ṣe yìí ni? Onídàá fún yín, ara tèmi lè tẹ́ máa tap, ara mi lè tẹ́ máa tap. Máníjà mi ló máa gba booking. Má jẹ́ kẹ́ rí máníjà mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló fariwo? Olórí burúkú bọ̀dá yìí lè dì mọ́ mi ni now. Bàbá gíga. Lọ́dúnmọ́. Níwọ̀ ìyá. Torí pàdé gbọ́ ọ̀kadà ní junction, ara ẹ ti kún, kò tó máa ṣe fún yín. Nígbà tẹ́mi àti ìjọ máa múlẹ̀ nílé. Ẹ ní sọ̀rọ̀ kẹ́ kó sì dànù. Lẹ̀dìmọ̀ kò lẹ̀dìmọ̀ máa yanjú kéèsì yẹn létà. Ẹ̀yin tèmi, mo ń bọ̀ ní rí àzá. Mo ṣáà gbọ́ ohun yín bẹ́ẹ̀ ṣe ń kọ náà. Tí ó lè, àgbàgbàlagbà, rásà mú gbogbo community ìtàlẹ̀ ńlá bẹ̀rẹ̀ mẹ́jà lódòna gàmẹ́ lókè, àbágbàlagbà, àbákéré jàpọ̀. Ó kéré lójú ọ̀tá lẹ́ẹ̀dù bàbá o, ó gbé fún yín o, ọwọ́ méjì fẹ́yàn kan, ìtàlẹ̀ ńlá. Bàbá ẹ ló máa bẹ̀rẹ̀ mẹ́jà lódò. Mo ń sàyìn ni bàbá. Mọ̀ sí ẹ ló máa fò mẹ́yẹ lókè. Mo ń gbé fún yín. Ṣé mi ò mojú yìí ni? Ẹ mojú mi náà, èmi gan mọ̀ yín dáadáa náà. Mo rí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ̀hẹ́ náà níbi ilé kan bẹ́ẹ̀ tí mò ń ṣe báyìí tí mò ń fún yín jẹ. Ìwọ ló ṣẹ́jú síbi. Ẹ̀hẹ́ náà. Ìwọ ni ọlọ́kadà gé. Mi ò ń ṣe gé báwo, mo ń gbé fún yín bẹ́ẹ̀ ni bọ̀yẹn tí mo gbé nù jẹ́ kí n lè gara tán fún yín pé bó ṣe ń lọ ti yé yín bàbá mi. Ìwọ ṣáà ló ṣẹ́jú síbi àbí. Èmi ni. Má bọ̀. Ẹ fẹ́ fún mi lówó. Kò sí wàhálà. Ọmọ ńlá jẹ. Yọkì. Ó wá important bọ́. Ẹ fẹ́ gbé fún. Ìwọ ló ṣẹ́jú síbi. Kí ló ṣe? Má bínú. Ìwọ ló ṣẹ́jú síbi. Brasa mú kí ló ṣẹlẹ̀? Kò sí. Kí ni? Má bọ̀ nú yàrá mi. Ẹ ṣọ́ ṣe. Nínú yàrá mi. Ṣé kò sí wàhálà ṣe? Ẹ ṣọ́. Bọ́dá Sàámú ṣe máa ń ṣe báyìí torí ọlọ́kadà dé táìdé. Ẹ̀dẹ̀ ni pé kó tẹ̀lé ń wọnú ilé. Ẹ máa mú straight person wọlé ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí. Kí ni gbogbo eléyìí náà? He's a Superman. Allow him. Bọ́dá dé mi lóhùn náà. Ẹnu iṣẹ́ mo wà. Mo ti ń kùn. Mo ti ń gbọ́. Ó ti gbọ́. Brasa mú kílẹ̀ ṣe yẹn. Mo tilẹ̀kùn mọ́. Ẹ tilẹ̀kùn ní ẹ̀ o. Mo á fi kọ́kọ́rọ́ pamọ́.
Saamu kí ló ń ṣẹlẹ̀ ẹ sílẹ̀kùn bóyá kí n máa lọ gbà yẹn tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ. wò bí Goldberg tó béèrè fún gangan tó lóò fẹ́ mu òun ni àbọ̀mọlúàbí kọ́ ni ẹ mọ́. Saamu lóòótọ́ ìyẹn wà lóòótọ́ ọmọlúàbí ni mi bọ́ ẹ fi yẹn lẹ́fọ̀ọ́ náà kí ló ń ṣẹlẹ̀ gangan ní kẹjẹ́ kí mi mọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan. mo sì máa mú bọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní kẹjẹ́ ká yanjú kí ló wà nílẹ̀ gangan tá a ṣe pè mí wọnú lé ń bíbá ni mò ń sọ fún yín. kí ló dé tó fi pa. pátá ni. wáì tó fi pọ́ ọmọbìnrin yẹn ọmọ yẹn wá sílé wá jọ fún ìyá ẹ wípé Ọlọ́run ti ń ṣe ìyanu láyé òun ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ pa ọ̀rọ̀ kan mi ò rí ẹni. ríta ni. mi ò rí ẹ. mi yọ̀ǹda mi mọ̀ nǹkan tẹ́ ń sọ pé ta ló ń pààyàn. mọ́tò ọmọbìnrin yẹn lọ báyìí ọ̀kadà tiẹ̀ dẹ̀ ń bọ̀ ó dẹ̀ ṣẹ́jú sí mi ó ṣẹ́jú báyìí sí mi àbí ọkọ ni gé ọlọ́kadà ojú tó ṣẹ́ sí mi ò tètè mọ̀ túmọ̀ ẹ̀ mi mọ̀ pé ìtumọ̀ kan tó sọ ni pé àfẹ́ lọ pa bó ṣe ṣẹ́jú sí mi àfẹ́ lọ pa mi ò mọ̀. rárá Saamu rárá o torí mo rí yín ni mo dẹ̀ fẹ́ kí yín ni mo ṣe bẹ́ẹ̀ pé kíní bẹ́ẹ̀ tí mo gbé yẹn ó ti yẹ yín kò lè fún mi láyà tí máa ṣàwùsọ yín kí máa ṣe gbẹ̀rù níbẹ̀ lè jẹ́ kí n kàn fún yín lójú pé bóyá lọ kò sí ẹni tí mi pààyàn mi mọ́tò tẹ̀ ń sọ ta ló ń pa náà. ìyẹn ẹ̀yin méjèèjì tẹ́jọ́ wà lórí ọ̀kadà tẹ́ fi pamọ́ yẹn dànù ọmọ tó kọjá mọ́tò tẹ́rí tó kọjá ọmọbìnrin yẹn wọ́n ti padà nù. wọ́n pa ni o bẹ́ẹ̀ ni o. Saamu lóòótọ́ honorable lẹni tí mo gbé yẹn a dẹ̀ ń tẹ̀lé mọ́tò yẹn ní lóòótọ́ bọ̀ gbàtà débì kan lọ́jọ́ yẹn a dẹ̀ débì kan wọ́n dẹ̀ ní kí n páàkì wọ́n dẹ̀ bọ́lẹ̀ wọ́n fún mi lówó pé kí mi máa bá tèmi lọ mi ò rí ju bẹ́ẹ̀ lọ mi mọ́ bẹ́ẹ̀ pa mi mọ̀ nǹkan tẹ́ ń sọ pátá ní nà mi mọ̀ ju bẹ́ẹ̀ lọ. ní sùúrù o lẹ́ ń tẹ̀lé mọ́tò yẹn lóòótọ́ ni kí lẹ́ ń tẹ̀lé fún. honorable yẹn ló ní ká máa tẹ̀lé náà. ìgbà tó honorable wọ́n bọ́lẹ̀ ńkọ́. wọ́n yín bọ́lẹ̀ mú lóòótọ́ mo fíìlì nǹkan kan bí ìbọn lẹ́yìn níbi ẹ̀gbẹ́ kan báyìí lápò wọn wọ́n dẹ̀ fẹ́ mi lówó pé kémi máa lọ wọ́n dẹ̀ bọ́lẹ̀ wọn èmi dẹ̀ lọ́ntò èmi mi ò rí ju bẹ́ẹ̀ lọ mi mọ̀ kankan pa ẹ̀ ọ̀rọ̀ yóò yé mi ẹ má pọ̀ ọlọ́pàá fún mi o mi ò mọ̀ ń pa ẹ o. o fíìlì ìbọn lára honorable yẹn. jẹun búdú wọn máa fáwọn olóṣèlú pé kí wọn máa gbébọn rìn. gbogbo olóṣèlú kọ́kọ́ ló gbébọn rìn gbogbo olóṣèlú ló ń gbébọn rìn gbogbo olóṣèlú kọ́ ló lo patrol. o fíìlì ìbọn lára ẹ̀. mo fíìlẹ̀ ìbọn. ní sùúrù àwọn ọlọ́pàá tí ń bọ̀ ti fẹ́ débi ń sìn wọ́n máa sọ fún ẹ pé move níbi tá a wà yìí. ẹ má jẹ move Saamu. ṣé o mọ honorable yẹn dáadáa. mo mọ̀ wọn. o mọ̀ o ti tán bóyá gbàgbà Goldberg yẹ kó mu. Saamu ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹjọ́ tó lọ mo ṣe máa mú Goldberg yẹn létà bẹ́ẹ̀ jẹ́ ká yanjú ilé tó wà lẹ́pọ̀ ọlọ́pàá pé mi ò mọ̀ ń pa ẹ bá mi sọ fún wọn pé kàn máa wà mọ́ ẹjọ́ tó lọ. ó máa pàdánù ọ̀nà méjì o Goldberg ni mo nà sí ọmọlúàbí mo ní kó o mú o ò fẹ́ mú ń sìn ó máa pàdánù ọ̀nà méjì. Saamu ẹ má jẹ́ kí n rẹ́wọ̀n yìí nǹkan tí mi ò mọ̀ ń pa ọwọ́ mẹsẹ̀ lílé ẹjọ́ tó lọ. mú Ọlọ́run ò ní ṣe lámúgbẹ̀yìn fún ẹ ọmọlúàbí ni ẹ wà mú Goldberg pẹ́ gbà mú kọ́lọ́ má ṣe ní àmúgbẹ̀yìn fún ẹ lọ́la fatia. onígbà ni mo kọ́ tó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tí mo gbé yẹn lóòótọ́ àtẹ́ ìdí mọ́tò yẹn sí ìgbà lẹ́yìn àti stéèjì kan wọ́n ní kí n dúró pé kí n bá ìwọ rẹ̀ bá àwọn fún mi lówó bẹ́ẹ̀ ní lóòótọ́ láti wọ́n bọ́lẹ̀ yẹn mo fíìlì kankan lára wọn bí gbọ̀ngàn ọ̀dẹ́gbọ̀lẹ́ wọn jẹ́ mi máa lọ bí ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ bí ìmọ̀ kọ́kọ́ ń pa aláàbò bá nìyà. Clear audio. ṣé nǹkan mi tún wà tó tún fẹ́ sọ. ṣé mi sàbẹ̀ mi sà. no Eko, I'm talking to you man. ṣé nǹkan mi tún wà tó tún fẹ́ sọ. ọ̀gẹ̀dẹ̀ bọ́ọ̀rù. so òun sọ fún mi nísìnyí pé ìwọ ló pa. With confidence slang lẹ́nu ayákẹ́lá. kí ni lady yẹn ṣe fún ẹ kí ni reason mo fi pa. mo fẹ́ kó o bá mi sọ̀rọ̀ kó o túraká kó jẹ́ kí n mọ̀ pé wà ń bì báyìí Fúnkẹ́ sórí jẹ́ kí n sọ kankan fún ẹ èmi bí mi ṣe wà yìí mo fẹ́ tọ́jú ẹ dáadáa ni mo fẹ́ tọ́jú ẹ gangan ni kó jẹ́ wípé àwọn nǹkan tó o bá ń fẹ́ lásìkò tó wù ẹ́ àwọn eléyìí tó o fẹ́ gan tí wo ò tí mọ̀ tèmi ti mọ̀ already pé o fẹ́ mo fẹ́ máa ṣe ṣé o understand mo fẹ́ tọ́jú ẹ tán ni so kàn fún mi ní chance yẹn be free enough with me. gbogbo nǹkan tó ń sọ ẹ gbogbo ẹ láti rí o actually kò ṣẹlẹ̀ sí mi rí o àwọn tó súnmọ́ mi tó surround mi kò ń ṣèmi ló ṣẹlẹ̀ sí actually tó yẹ pé ọkùnrin máa promise wọn ní heaven and earth ọmọ náà wọn máa ṣe gbá fún wọn wọn máa ṣàwọn fún wọn wọn máa sòkè dilẹ̀ fún wọn and at the end of everything wọn ò ní ṣe anything fún wọn. So I'm not surprised at all. No, come off it. You can't say such things. Èmi lè ní sọ̀rọ̀.
this is me. Èmi fẹ́ ṣetán fún ẹni and èmi ti kọjá àwọn tó máa sọ nǹkan tí wọ́n ò lè ṣe àbáwọn tó máa fẹnu já bread nítorí pé wọ́n kàn fẹ́ gẹṣin obìnrin. I am ready for you. Ṣorí, let me tell you, mo máa tọ́jú ẹ̀ dé level wípé wọ́n gan ní expect. Ṣorí, ká tó díjú ká tó lajú nísìnyí, èmi mo máa bọ́ sórí ipò yẹn. Ṣorí, election fẹ́ dé, so fọkàn ẹ balẹ̀, honourable ló wà pẹ̀lú ẹ, owó òlú ìyájọ́ máa ná ni. Fọkàn ẹ balẹ̀, I will take care of you to the fullest. Ṣorí, ìwọ lè mi fẹ́ kí ìwọ kó máa bá mi ṣeré anytime tí n bá ti wà pẹ̀lú ẹ, kí n máa feel pé mo wà pẹ̀lú ẹ, kí n máa miss ẹ all the time tí n bá tún wá sí pẹ̀lú ẹ. That's all I want from you, babe. Okay o, tó bá mọ̀ pé gbogbo nǹkan tó sọ yìí o mean ni and you are ready to be a man of your words. No problem. And I'm going to take care of it to the fullest. Yeah, àwọn nǹkan tí fẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀ nìyẹn. Wàá tọ́jú ẹ̀rù máa bà ẹ́. Àwọn nǹkan tèmi fẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀ nìyẹn. Àwọn nǹkan tèmi máa fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ nìyẹn. Yeah. Correct, babe. Ṣorí, so omi pé tó bá ṣe ń feed me ní drinks, wà á tún máa feed me ní tìbí àbí. Really? Yes. I'm ready for you. Let it come, yeah. No more, babe. More. I should take some more. For you. Mm-hmm. Give it. Oh, balẹ̀. Yeah, ọmọ dáadáa. Ó lẹ́wà. Ó tún ní respect. Yeah. Baby. Fúnkẹ́. Fúnkẹ́. Mo sùn. Bá mo dé ìbàyẹ̀ tí mo ti wá sáré sùn báyìí. Ẹ̀gbọ́n mi. Bébì dà. Fúnkẹ́. Aṣọ mi wá dà. Aṣọ mi dà. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Mo gbé ọmọ wèrè yà mí wòwò ní o. Yé. Ibo mo ti rí ọmọ yìí o. Irú ọmọ yìí mo gbé. Yé. Ayé mi o. Ayé. Tàbí ló yà mí o. Tàbí ló yà mí o. Ó yọ ojú mi lọ́tọ̀. Ó yà fẹ́ lọ́tọ̀. Ó tún ti ya gbogbo ẹ̀ papọ̀. Yé. Ibo mo ti. Hello. Mo wà very sure pé wà á ti rí àwọn pictures mo send sí. Kí ló ya gbogbo eléyìí fún? Kí ló ṣe gbogbo eléyìí fún Fúnkẹ́ tí mo ṣe ń promise ẹ ní heaven and earth? Fúnkẹ́, kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún ẹ? Kí ló dé? Ó yà mí wòwò tán látòkè délẹ̀ láì tí ì ṣe nǹkan kan. And in the next few minutes, kò ní jẹ́ pé mi àti ẹnìkan la máa ní lórí fóònù. Yeah. Because mo máa post ẹ̀ síbi tó ti máa wà accessible for everybody. Máa gbọ́ ṣe sọ̀rọ̀. Kí ni nǹkan tó wá fẹ́ kí n ṣe báyìí? Kí ni reason tó fi ògbélé kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Wọ́n pariwo. Nǹkan tí mo fẹ́ yẹn gangan ló yẹ kó béèrè. And what I want is 5 million naira. 5 million? Hello, Fúnkẹ́? Okay, o ti wá dúró ẹ̀ báyìí. So, ibi báyìí ló pè mí wá. Àbúrò bẹ́rù má bà mí. Okay, ó dà pọ̀ mọ̀ pé kó jẹ́ pé police station ló fẹ́ mú mi lọ. I am ready to follow you. Fúnkẹ́, sorry, mi ò tiẹ̀ lè ní kó pàdé mi ní police station. Nítorí pé agbára wà lọ́wọ́ ẹ̀. Nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ò kéré.
Fúnkẹ́ Ọlọ́run ọba ni mo fẹ́ fi bẹ̀ jọ tó rí Ọlọ́run tí mi ò bá nífẹ̀ẹ́ mi ò ní ẹ̀ bá gbé lọ́rùn bẹ̀ yẹn tí mi ò bá tún nífẹ̀ẹ́ dáadáa kó jẹ́ pé mo láìkẹ́ gan mi ò lè fara nílẹ̀ fún ẹ tó yẹn Fúnkẹ́ jọ tó rí Ọlọ́run má bà tèmi jẹ́ má bà tèmi jẹ́. ìwọ ló love me mi ò love me like ẹ I don't like you business tèmi ṣe lélẹ́yìí now yes iṣẹ́ tí mo ṣe lélẹ́yìí gbogbo nǹkan tí mo expect níbí báyìí ni pé bó ṣe pè mí wá yẹn pé owó mi rè I think you are here to give me my cash. So what's going on? Yìí àwọn owó tó ń gbà lọ́wọ́ mi yẹn mo ti mọ̀ lára gidi. Ẹ ṣọ́ mọ̀ pé gbogbo bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí àánú ẹ̀dẹ̀ ti ń ṣe mí. O ṣe. For that reason ọmọ kan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá máa fi di 12 p.m. lọ́la láàrin èmi àti ẹ àwọn ẹni tó máa bẹ̀rẹ̀ àwọn lórí social media. No, nǹkan tí mò ń sọ kọ́ ni Fúnkẹ́ ayé mi tẹ̀lé bá mi Fúnkẹ́ ọmọ ìbá tèmi jẹ́ báyìí. Ọ̀gá, I really appreciate you. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé fún mi l'opportunity láti wà bí mo kí mi ò lẹ́tọ̀ọ́ láti wà lọ́ta interrogation room torí fóònù mi òun lẹ ti jẹ́ kí n wà bí kókó náà lè fi tí ara ẹ̀ gbọ́ ẹ̀ ṣe gan mo dúpẹ́. Ẹ jọ lóòótọ́ àbúrò mi lọ́mọ yẹn ládùúgbò ó ní mo dẹ̀ ṣe dúró torí kókó kan tí mo fún wa ládùúgbò ni ẹ̀dẹ̀ mọ̀ mí dáadáa lóòótọ́ tọmọ ìṣe ò dáa ó dúrọ́ọ̀gì ẹni ẹlẹ́ni ó dẹ̀ bọ́ aṣọ lọ́rùn ẹ̀ ó dẹ̀ yàdí hòhò ó fẹ́ fi ìhòhò ẹ̀ sórí social media ó fẹ́ máa fi gba owó is that good? tá ló bá lọ àbọ̀ ń bọ̀ àtúbọ̀tán ń bọ̀ lọ́jọ́ kan bó ṣe lè wù kó rí òun rò kó fẹ́ báyé èèyàn jẹ ni tó bá wá fẹ́ báyé èèyàn jẹ tó bá tẹ̀ wá jẹ́ pé Fúnkẹ́ ìwà láyé dìsìn gbogbo tó o bá fowó yẹn kó jọ ṣé irú ẹ̀ máa ń tọ́jọ́ ni ṣé irú ẹ̀ ń tọ́jọ́ tó o bá pààyàn kan lẹ́kún o ò mọ̀ gbàtẹ́kún bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà kò dá lóòótọ́ àmọ́ ìwọ rè gbogbo ṣe rí o há ń sàn mo dẹ̀ mọ̀ kó yẹ kó lọ́pọlọ ẹni bá kọ́kọ́ rí ẹ obìnrin náà máa pẹ̀ wọ́n bọ́mú ẹ kọ̀ọ̀kan ṣe rí kìdẹ̀ ṣe pé o lọ́mọ jíìmù níwádà bí ọmú o ò dẹ̀ ló la káyé jẹ́ kó jẹ́ pé police station ló máa wá ló máa kọ́kọ́ wá rìpọ́tù ẹ̀ kó tó di pé ó lọ yìnbọn pààyàn ẹni bá pààyàn kí ló máa ṣe it is not good. Mr. Akin lórúkọ yín náà ẹ dákẹ́ bẹ́ẹ̀ yẹn ọkẹ́ bọ́ síta ọlọ́gà lè jẹ́ o. ẹ máa mú fóònù mi. keep short. Person, hold it. Ẹ ṣe gan mo dúpẹ́. Now, nǹkan tó ń bá fún mi nísìnyí pé why did you decide to take the laws into your hands? Fáyà mọ̀ pé nǹkan tó mọ yẹn ṣe ò dá lóòótọ́. Ẹjọ́ wà lóòtẹ́ẹ̀lì. Òtẹ́ẹ̀dẹ́ ẹjọ́ wa yẹn ẹjọ́ ní mutual agreement ni. Ẹ̀ẹ́dẹ̀ tí wá sọ́dọ̀ tí wá ń bí. Ẹ ti wá report ẹ̀. Àbí ṣé orí ìpẹ́ ni? Oore pẹ́ náà wà ti sọ nígbà tó ti gba first payment yẹn wà ti wá sọ́dọ̀ wa nígbà tó dẹ̀ ti wá sọ́dọ̀ wa yẹn àwa máa invite ẹ̀ adẹ́bà yín settle amicably ó wá lọ mú yàn ó wá pa ìyẹn túbọ̀ sí pé ibo ló ti rí ìbọn náà o ti ń ṣe tẹ́lẹ̀ nìyẹn o ti ń ṣe tẹ́lẹ̀ nìyẹn. ọ̀gá ọlọ́pàá ìjọ tó lọ ẹ jẹ́ ká mú ìyẹn ẹ̀ náà ìyẹn dídí sọ fún mi ni pé kéèyàn má béèrè ibi tọ́mọ òun ti rówó ó ní tọ́mọ bá ti dàgbà tó bá ti rówó kó má béèrè ibi tó ti rówó àṣẹ kò mọ̀ pé irú iṣẹ́ tọ́mọ ẹ̀ ṣe ẹja mú ìyẹn ẹ̀ náà ẹjọ́ tí ìyẹn bá ti mọ́nu ọmọ ẹ̀tọ́ ẹ̀ fún níbi 3 months kò fi mọ́nu ọmọ ẹ̀ ká lọ arrest òun náà ó dìdí sọ wípé òun ò lè béèrè ibi tọ́mọ òun ti rí owó tó dà bẹ́ẹ̀ láyé sí tá a wà yìí ọmọ òṣàgbàfọ̀ òun káṣọ wálé ẹrójú olè ẹ ò mú ẹjọ́. I'm very sorry. Okay. Máa ṣe gbogbo nǹkan tí màá ṣe fún ẹ tí òfin ní kọjá tébù ìta bá ti dé court. Wàá wá lọ ṣàlàyé ara ẹ tó bá ti déwájú George nígbà tó wáyà. Wàá wá bẹ̀ pé kán má bínú o, ó ṣe ìṣìpààyàn ni o. Àbó gẹ̀ẹ́tẹ̀. We have competent people gẹ́gẹ́ bí adájọ́ máa sọ fún pé ìwọ o máa jẹlẹ̀ ni. ọ̀gá ẹjọ́ ẹ bá mú fóònù mo fẹ́ lọ chájì fóònù. A lè fún mọ́ for now exhibit. Mi ní méjì.
kan mo fẹ́ gbowó mi Saamu Alajo oṣù máa parí mo fẹ́ gbowó mi Saamu Alajo Saamu Alajo máa gbó owó mi bó pẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn.